tẹ́ lọ ṣe adjustment lórí ẹ̀ o àmọ́ èwo nínú yín ni ò mú ìjayà lọ sí kóòtù tó fi di pọ́n fẹ́ issue bench warrant ìdí mọ́jọ́ bàjẹ́ mo wà gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mọ́jọ́ bàjẹ́ gbogbo wa ni wọ́n ń wò mí yìí èwo nínú yín ni ò mú ìjayà ni ò mú lọ sí kóòtù tó fi fẹ́ issue bench warrant fún èwo nínú yín kí ni nǹkan tẹ́ fà débẹ̀ ok àwọn èèyàn jáde ẹ jẹ́ ká sọ báyìí wọ́n ní ṣèbó ti ń ṣe apology èmi náà rí o àmọ́ ti kọ́kọ́ ṣépè fún wa pé tóun bá bẹ èèyàn kan ó mọ̀ dà fóun ọlọ́run dákun mo bẹ̀ ọ́ mọ́mọ́ jẹ́ kí ayé mi bàjẹ́ débi pé ṣé èèyàn kan ń bẹ láyé yìí tí ò lè ṣe mistake kó wá jáde wípé èyí tí mo ṣe ń jọ́ kínní àná mistake ni ẹ dákun ẹ foríjì mi ṣé èèyàn kan ń bẹ láyé ọlọ́mọ́mọ́ jẹ́ àgbàwẹ̀ lókè kúrà ẹ bá mi sàmí ẹ̀yin ò mọ ibi tí ń jókè kúrà yà kí kí sọmọ ọlọ́run òkè kúrà ibẹ̀ ní ta lọ lọ́hùn ti lọ lo gbogbo ìṣẹ̀mí tó lò òkè kúrà òkè kúrà òkè kúrà àwọn èèyàn kan ń jáde èyí tí mo sọ yìí bó bá ṣe rí lọ́dún ẹ kò sì mọ kákún àmọ́ màá máa sọ fún yín pé èwo nínú yín ló dì sí ìfún ẹ wípé kó má yọjú nílé ẹjọ́ èwo nínú yín ló dì sí ibẹ̀ èwo nínú yín ló ní kó kàn lọ máa ṣapọ́lọ́jì wípé tó bá ti ń ṣapọ́lọ́jì kò yẹ kó jáde mọ́ kò yẹ kó lọ sílé ẹjọ́ èwo nínú yín ẹ̀yin ọmọ ẹgbẹ́ mọ́jì ó bàjẹ́ Islamic Foundation torí pé ìdí mọ́jì ó bàjẹ́ mo wà ìdí mọ́jì ó bàjẹ́ mo wà kò sì ní bàjẹ́ lọ́wọ́ mi ẹ̀yin náà sọ tiyín náà Islam yóò ní bàjẹ́ lọ́wọ́ mi o ìdí mọ́jì ó bàjẹ́ mo wà o Islam ò ní bàjẹ́ lọ́wọ́ mi o ìdí mọ́jì ó bàjẹ́ mo wà o okay ìjáyà tó di ìbẹ̀rù ìjáyà ó ti ṣàwọn èpè kan síwájú wípé òun ò lè bẹ tó ń bá bẹ̀bẹ̀ kíkiní kan ṣe òun ìjáyà ti bẹ àwọn ẹ̀bẹ̀ yẹn ó ti bẹ̀ síwájú ṣé rí béèyàn bá ń sọ̀rọ̀ máa rántí pé ọ̀rọ̀ tó ń sọ yìí ṣé kò tún wá lè rí bákan nígbà míì tó jẹ́ pé tó bá rí bákan nù wọ́n ní kó tún wá tún sọ pé sọ̀rọ̀ yìí jọra wọn pé ọ̀rọ̀ tó sọ ńjọ́ kínní àná tó sọ pé o ò lè bẹ̀bẹ̀ tán bá tún wá pè ẹ́ padà tàbí tí nǹkan kan bá ṣẹlẹ̀ tàbí tó kùn bá kó ẹ lẹ́sẹ̀ ǹjẹ́ ẹ̀bẹ̀ yẹn ṣé wàá dúró lórí pé o ò lè bẹ̀bẹ̀ ni àbí o lè bẹ̀bẹ̀ Ọlọ́run sọ fún ànábì ó ní inna bismillahir rahmanir rahim liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara wa yutimma ni'matahu alayka wa yahdiyaka ila siratin mustaqim Ọlọ́run sọ pé wà nábì gbogbo nǹkan tó bá wù ẹ́ ni kó máa ṣe lọ àwa yóò ní rẹ́kọ̀dù aburú kan ẹ̀ṣẹ̀ kan kalẹ̀ fún ẹ mọ́ gbogbo nǹkan tó bá wù ẹ́ ni kó máa ṣe lọ tó túmọ̀ sí pé tánàbí bá ṣe mistake Ọlọ́run ní béèrè lọ́wọ́ rẹ̀ mọ́ àmọ́ sí náà ànábì ń dúró ní pé láyé òun ò tó wojú Ọlọ́run òun ò sì mọ nǹkan tọ́lọ́run lè ṣe láàrin kábíjú kàlá ànábì ò sì kọ́ wa níwà gírímọ́káì ànábì ò kọ́ wa níwà ìpáǹle ànábì ò kọ́ wa níwà jàgídíjàgan ànábì ò kọ́ wa níwà kárí èèyàn fín àléwo nínú yín ọmọ ní bench warrant yín dé ẹ máa ṣí ẹ láìfù yìí ẹ máa ṣí ẹ lè láìwá ọ̀ṣúlì yìí gbogbo ẹni tó bá ṣí ẹ rẹ̀ ẹ̀rọ Ọlọ́run kan yóò gbowó kalẹ̀ á mọ̀ fáwọn èèyàn ní 20,000 gbogbo ẹni tó bá mọ kinní yìí wí
tá bá ti dárúkọ ọba ìlú Ìlọrin pé ṣéwù wallahu yasimuka minan nas la takhafu kíní kan takhafu wala taksha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ìdí mọ́jọ ó bàjẹ́ ni mo wà, mi ò sì ní kó mbẹ̀. Nígbà tí tó jáde tó ṣépè fine, tó ṣépè fọ́ba Ìlọrin, tó ṣépè fún gbogbo ìmáàmù ìlú Ìlọrin pátápátá, tó ṣépè fún everybody. Ó wá padà wá ìwà tó wá ó wá ní bàbá wa ọba ìlú Ìlọrin, ẹ má bínú, àwọn èèyàn wá lọ kó ṣe apology. Ẹ jẹ́ kí n rán yín létí àwọn kankan. Níjọ́ tí wọ́n mú Yẹ̀sà Lúnákà, àfáà Yẹ̀sà Lúnákà, àwọn wo ni wọ́n ṣe update lọ́jọ́ yẹn? Ìdí mọ́jọ bàjẹ́ mo wà o. Níjọ́ tí wọ́n mú àfáà Yẹ̀sà Lúnákà, àwọn wo ni wọ́n ṣe update tí wọ́n jáde, tí wọ́n ń yọ̀, tí wọ́n tún gbé fọ́tò àfáà jáde, tí wọ́n pa àfáà lẹ́lẹ́wọ̀n. Ànígbà tá a bá fi wé kà, òun là á fi san o. Wa alaikum salam. Ẹ má bínú, mi ò sí nílé. Ìdí mọ́jọ bàjẹ́ mo wà, sáìtì la wà mọ́ṣáláṣí ní àyè. Atẹ́gùn yẹn ń fẹ́ ni. Àwọn wo ni wọ́n jáde lọ́dún yẹn tí wọ́n ń ṣe wa alaikum salam bàbá mi Sáà Jámì Adégúnwà, tí wọ́n ń ṣe kí náà máa ń ṣe update nípa ẹ̀? Ta ni wọ́n mú rí? Ta ni wọ́n mú rí tí inú ọmọkùnrin yóò dùn kó wá máa jáde kó máa jubilate? Ẹ wo ijọ́ tí àwọn kan tí wọ́n lọ bá Ustaz Jámì Adégúnwà nílé, tèmi ò tí ì mọ àwọn ẹni yẹn dè ní. Ìjẹ́ wọ́n sọ̀rọ̀ lé lórí àbí wọn ò sọ̀rọ̀ lé lórí? Àwọn èèyàn wá ń wò pé ṣèbó ti ń ṣe apology. Bí Ìjayà bá ṣe apology 1 million, èmi ò believe pé kò ní padà sídìí rẹ̀. Bí Ìjayà tó bá ṣe apology 1 million, $1 million, ẹ jẹ́ kí n pè bẹ́ẹ̀. Tí Ìjayà bá ṣe apology 1 million, èmi believe pé ó ń parọ́ lọ́wọ́ ni. Yes, wọ́n ní gbogbo ẹni tí bá ń bẹ pẹ̀lú Ọlọ́run ọba, tó bá jẹ́ pé ó bá ń sọ ọ̀rọ̀, tó bá pé nítorí Ọlọ́run ọba ló ṣe sọ, níjọ́ tí wàhálà bá dé Ọlọ́run ọba ló pè. Àwọn tó bú nítorí Ọlọ́run ọba òun ni, ó tún ní wá máa bẹ̀bẹ̀, ó ní mọ̀ bẹ̀ wọ́n lẹ́yìn, ó fi wọ́n kalẹ̀ pé k'Ọlọ́run ọba dá sẹ̀ríà fún wọn ni, tó wá fẹ́ fara ní ẹ́. Definitely ẹ̀bẹ̀ tó ń sáré lọ bẹ̀ yìí, láì kí ṣe pé adájọ́ kan ló ní ó bẹ̀bẹ̀, láì kí ṣe pé kóòtù kan ló ní ó bẹ̀bẹ̀, tó wọ́n fẹ́ jáde ọba wa ìlú Ìlọrin, ọba kìnnì kan, á jẹ́ pé iṣẹ́ tó gbé dání náà dẹ̀ lójú náà. Bó wá dáyàn lójú, ṣèbí Ọlọ́run, ṣèbí tó Ọlọ́run mo fi ń ṣe. Ọlọ́run ọba ni ó kọ́ yẹn. Ọlọ́run ọba òun ni yóò kún yàn lé lórí. Ẹ gbọ́ mi. Naam. Ó wá ń jáde, ìmọ̀ ṣe apology lénìí, ìmọ̀ ṣe apology lọ́la, wàláhì àwọn apology ò ní value lọ́dọ̀ tèmi. Mo kàn ń wo báyìí, mo kàn ń rẹ́rìn ni. Nítorí wípé tí ẹ bá mu ẹ̀yin ògo Ìlọrin, àwa ògo Ìlọrin. Kí ló dé tí mo fi máa ń sọ pé ẹ̀yin ògo Ìlọrin, tí mi ò sọ pé àwa ògo Ìlọrin? Ìdí ni pé mo wo inú gúrùpù yẹn, mo wo lọ sùn, mo rí pé àwọn nǹkan ń bẹ ńbẹ̀ tí wọ́n fẹ́ kọ́rọ̀ níyànjú. Mo wò ń bẹ̀ pé ẹ wo no, we are not going there. Àmọ́ mo wá rí pé ó dàbí pé Ọlọ́run ọba ti ṣe kí ni, ó ti sanitize wọn.
Ọlọ́run ti yọ kàńdá bá ó ti fi sẹ́gbẹ́ kan ó ti máa àwọn ẹni rẹ̀ ó ti fi sẹ́gbẹ́ kan lẹ́sìn rí kódà pé ọ̀rọ̀ ń lójútùú àyè. lẹ́sìn rí pé ọ̀rọ̀ lẹ́sìn rí pé ó ṣe kí ni lẹ́sìn rí pé ó ń lójútùú tí ò bá rí bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ ò ní máa lójútùú. nǹkan ẹyọ kan báwo ni wọ́n ṣe máa ń gba láṣẹ máa ń accept apology. Báwo ni wọ́n ṣe máa accept ẹ̀? Ẹ dákun ẹ bá mi máa ṣe ẹ live yìí ẹ bá mi máa ṣe ẹ bá mi máa ṣe ẹ bá mi máa ṣe ẹ ẹ 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 máa ṣe ẹ. Yéè báwo ni wọ́n ṣe máa accept apology? Yankee site manager mọ́ṣáláṣí rẹ̀ òun ni wípé báwo ni wọ́n ṣe kọ́ wa ṣe mọ̀ pé àwa èyí tá a gbé dání tá a mọ̀ tẹ́lẹ̀ òun ni pé inna Allaha gafuru rahim. Ọlọ́run bọ́ láforíjì ní gbogbo ẹrú Ọlọ́run ni wà tá bá ti ṣẹ̀ Ọlọ́run bó foríjì wa kí la wá ń bá káàkiri ṣe mọ̀ pé nǹkan tá a mọ̀ nù ni. Àmáwọn èèyàn kan wá tún wa kọ́ pé inna Allaha gafuru rahim báwo ni tọwọ́ rẹ̀ bọ̀ wí òfin ni. Àwọn kan ló kọ́ wa bẹ́ẹ̀ pé ti ọwọ́ rẹ̀ bọ̀ wí òfin ni pé tẹ́ ẹ bá ti ti ọwọ́ ẹ̀ bọ̀ wí òfin kò ní lè kódà kẹ́ ẹ mọ́ sọ̀rọ̀ sí kò ní lè sọ̀rọ̀ sí yín mọ́. Ẹ wo làákàyè ibi tí wọ́n gbé wa lọ. Ànídìí mọ́jì ó bàjẹ́ mo wà èwo nínú yín ni ò mú ìjayà ni ò mú lọ sí court tó fẹ́ dogun oníbẹ̀ṣọ́ warrant. Ẹ sọ fún wọn pé kọ́mọ wulẹ̀ sá káàkiri náà láàmà náà. Gbogbo aburú tí wọ́n sálé wa lórí bá a ṣe kéré mọ́ yìí àwọn tá à ń rí lọ́gàá wa tá à ń pè bàbá wa tí wọ́n sá abúlé wa lórí ọba mi sì fi hàn wá báyìí. Èmi á máa sọ kinní kan pé wàhálà ò lè rí mi fìyà jẹ àyàfi tó bá jẹ́ pé mo bá ń pa irọ́ àbí mo fẹ́ ba ayé rẹ jẹ́ lọ́nà tí ò tọ́ àbí mo bá ń ṣe èké lọ́nà tí ò tọ́ àbí mo ń gbìyànjú pé kí àgbákò kan ṣí ẹ́ tí n bá gbìyànjú pé kágbákò kan ṣí ẹ́ yẹ́bí mi náà ti bímọ kọ́lọ̀ yẹ kó sèmi náà. Àmọ́ tí mi bá ti ní pé kó ṣí ẹ́ tó bá yẹ pé tí mo bá ń pariwo pé wá ọ̀gbẹ́ni padà ilé ayé ò rí báyìí gbogbo àwọn tó ń borúkọ wọn jẹ́ yìí kò rí báyìí tó wá fẹ́ pé àwọn èèyàn tí ojú ọ̀nà ẹ̀sìn wọn kì í ṣe báyìí tó bá yẹ pé torí Ọlọ́run mo fi ń ṣe ni kọ́lọ̀ mọ́ jẹ́ kó mọ́ dáa fún mi sí àti gbogbo èèyàn olólùfẹ́ wa. Èwo nínú wọn ló lè sọ ìdí mọ́jì ó bàjẹ́ la wà. Àwọn kan náà ni wọ́n kọ́ wa wípé inna Allaha gafuru rahim tẹ́ ń sọ ni kò ní wéètì tó lọ́dọ̀ rú àwọn yìí. Kọ́kọ́ mú dé kóòtù náà àwọn kan náà kọ́ wa bẹ́ẹ̀. Gbọ́ àwọn kan ló kọ́ wa bẹ́ẹ̀ pé kọ́kọ́ mú wọ kóòtù náà tẹ́ ẹ bá wá mú wọ kóòtù dá rìbárìbo sanná lé rẹ̀ kọ́kọ́ sanná lé rẹ̀ náà wà ní kó lọ mọ wá àwọn ṣọtí wá wo orí ṣọtí tán gbé ta lọ lọ́hùn. Aláì 20 ọdún tí wọn ò bá àpìlì ni táwọn lọ́ọ̀yà wọn tí wọn ò bá fi èdè nù ni yóò mọ bẹ lókè kúrà. Mọ̀ nǹkan tán gbé ni kọ̀ǹdíṣàn ńlá. Wọ́n ní kó lọ wá olórí ìlú kan wá bóyá baálẹ̀ kan bóyá mọ́gàjí kan nílùú Ìlọrin tí ń gbé Ìlọrin kó wá dúró fún. Mọ́gàjí àwọn àwò mọ́gàjí tí ó wá jáde pẹ̀lú ṣẹ́rẹ́ tí wọ́n á pe ṣẹ́rẹ́ ìbà Ifá o ìbà Ọ̀rúnmìlẹ̀ láwọn ọmọ bá ara mọ́ sí èrè ni àbí wèrè ló ṣe yìí. Ọlọ́mọjà àgbàwẹ̀ lókè kú rẹ̀ bá ń ṣe àmínà. Ọlọ́mọjà àgbàwẹ̀ lókè kú rẹ̀ bá ń ṣe àmínà. Wàláì làzim kò sí oríire níbi pé kí mùsùlùmí ti mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ mọ́lé. Wàláì ẹ lọ béèrè kí mùsùlùmí ti mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ mọ́lé wàláì kò sóríire mẹ́.
wàláhì kò sóríire ńbẹ̀. Àmọ́ kí mùsùlùmí tọwọ́ mùsùlùmí ọwọ́ rẹ̀ bọ kó ti ọwọ́ rẹ̀ kó ti bọ ìwé pé ẹ bá mi sọ fún kó má ṣe nǹkan báyìí mọ́. Kò bá aláìfi kí mùsùlùmí sọ fún mùsùlùmí ẹgbẹ́ pé ẹ bá ń sọ fún o kó má ṣe nǹkan báyìí mọ́ o. Kò sí láìfi ńbẹ̀. Ẹ bá ń sọ fún ìjayà kò sí èèyàn kan tí ó tì ẹ́ mọ́lé. Ó lè máa wò pé ta lélẹ̀ nítorí pé gbogbo àwọn èèyàn kò sẹ́ni tí máa ń jọyàn lójú kò sẹ́ni tí máa ń jọ̀wọ́ lójú. Ó sì lè máa wò wípé ṣé ẹ̀fọn máa ń já bàálù ni. Ó lè máa rò bẹ́ẹ̀. Ó lè máa wo ara rẹ ní bàálù kó máa wò alẹ́ ẹ̀fọn. Ṣé ẹ̀fọn máa ń já bàálù ni? Ẹ̀fọn máa ń já bàálù o. Ẹ̀fọn bí ẹ̀fọn ṣe rí òní wàláhì máa ń já bàálù. Bèé pé lọ́nà o. Ṣé ẹ̀fọn wà yọ plọ́ọ̀gì nínú bàálù ni? Àbí yóò yọ táyà nídìí bàálù ni? Rárá, tí ẹ̀fọn bá ti kó sí agbárí ẹni páílọ́ọ̀tì tí ń wà tó da agbárí rẹ̀ rú níbi tó bá ti ń fọwọ́ gbárí yóò tẹ rìmú nǹkan tó yẹ kó tẹ̀. Tó bá fi lè tẹ́ báyìí bàálù jà àbí ò jà? Bàálù jà. Ó yẹ lọ wo gbogbo ẹni tí bá máa ń gbèyàn lọ sí kóòtù. Mo máa ń sọ pé kò sí bí èèyàn ṣe lè tóbi tó láyé kò sí bó ṣe lè tó láyé nílé ayé tó bá rí àgbákò níwájú báyìí wàláhì ó sádànù. Kò sí bó ṣe lè tó kó mọ́ gbéyàn lọ kóòtù lójoojúmọ́ kó mọ́ win. Níjọ́ tó wá fẹ́ gbé ẹ lọ sí kóòtù wáyé pé o ò ní fẹ́ wọ kóòtù yẹn wàá máa sá. Kò sí. Ẹ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń gbé àwọn èèyàn lọ sí kóòtù nínú Islam wa yìí. Níjọ́ tẹ́ ẹ bá ti gbọ́ pé wọ́n fẹ́ gbé wọn lọ sí kóòtù báyìí níjọ́ ẹ̀ ni wọ́n mọ sá sọ́tún ni wọ́n mọ sá sótì ni wọ́n mọ sá sáàárín ni wọ́n mọ sá sókè torí pé wọ́n mọ àgbákò táwọn máa ń fojú èèyàn rí. Wọ́n dẹ̀ mọ̀ pé bí ọ̀rọ̀ bá ti lè wọ kóòtù ọ̀rọ̀ tó bá ti lè wọ kóòtù kò kí í ṣe ọ̀rọ̀ ta pé kàn yanjú láàrin ọ̀sẹ̀ kan. Gbogbo nǹkan tá a fẹ́ ṣe rí ṣe mọ́. Kóòtù yẹn ló mọ wà lẹ́mìí. Mọ̀ ná wàhálà mọ̀ ná ara mọ̀ ná ẹnájì mọ̀ ná gbogbo mọ̀ lọ mọ̀ bọ̀ mọ̀ ṣàdúrà. Ẹni tí ò kí gbà dáadáa tẹ́lẹ̀ ó mọ̀ gbàwẹ̀. Ọlọ́run dákun jẹ́ ó favour mi. Ọlọ́run dákun bá ń pẹ̀lú sún wọn lọ́kàn. Ọlọ́run dákun jẹ́ ó fojú àánú wò mí. Ọlọ́run dákun jẹ́ ó ṣe kinní kan. Àmọ́ àwọn èèyàn lè wò pé ẹja afárá ní ẹja gbé lọ ká lọ mọ́ fara ní. Àmọ́ níjọ́ tí ó bá di wípé pàkúté bá mú erin ṣé pàkúté mọ́ mẹ́rin? Wọ́n ní ìtàkùn tó ní kérin mọ́ wodò tó ń tẹ̀rín náà lọ. Àmọ́ níjọ́ tí pàkúté bá mú erin ó wá pariwo eléyìí lágbára o lárúbáyé tó ń ráyé ṣé kinní kan tún lè mú wa ni. Pàkúté a máa mẹ́rin tọ́lọ́run bá kádà pé ọjọ́ kù rẹ pé bọ́lọ́run bá kádà pé ọjọ́ ìyà èèyàn bá pé pàkúté yóò wá mú ẹran yóò wá mú lẹ́sẹ̀. Àfà la ilaha illallah muhammadu rasulullah. Kò sóríire mo sọ lẹ́ẹ̀kan kò sóríire fún mùsùlùmí kó wá ní mùsùlùmí ẹgbẹ́ mi bóyá wà yìí mo fẹ́ gbé lọ sí kóòtù mo fẹ́ fìyà jẹ mo fẹ́ dá láàmú mo fẹ́ fìtínà rẹ̀ ẹ dákun ṣèbọ́lọ̀ nǹkan lájọ́ ń sìn àjọ ń pàdé ẹ máa wò wá o àjọ ń pàdé ní Mọ́kà ni o kíbílà kan lájọ ń dájú kọ o àjọ sọ̀kalẹ̀ ń Jẹ́dà ni o àjọ gbàsá arábí ni o àjọ mumi sẹ̀bìsẹ́mi ni o àjọ ṣe ìtìkáfù ni àjọ ṣe tàwáfù ni o kò sí kankan náà lájọ ń ṣe. Mùsùlùmí yẹn làwọn agbótó kó sọ̀rọ̀ sí mi ó bú mi mo fẹ́ gbé lọ sí kóòtù mo fẹ́ fìyà jẹ àwa fi ìyà jẹ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta àwa ń bẹ̀ àyànjú rẹ̀ lọ ayé ń bẹ̀ wá lọ́tún lọ́sì wọ́n ní ẹ mọ́ gbẹ̀ fìyà jẹ àwa fi ìyà jẹ tán ó wá di pé àwa náà wá ipa fẹ́ da lábùkù àwa sọ pé àyọ̀ǹda rẹ̀ ṣe pé nígbà tá a fẹ́ da lábùkù nù ni àwa yọ̀ǹda rẹ̀. Àwọn tó wá ń dúró nídìí ó pé ẹgbọ́dọ̀ fìyà jẹ yìí àwọn náà wá ṣàṣe mọ́ ṣe àwọn kan wá fẹ́ gbé wọn àwọn kan wá sọ pé tètè lọ́mọ bẹ̀bẹ̀ ẹ dákun ìgbà tá a bá fi wé kàkọ́lá fi ń sàn ni. Bàbá wa kí ó gba gold iná àti iná kan fún wọn ọlọ́mọdé ọmọ bànújẹ́ àwọn ni wọ́n jẹ́ ká máa rójú ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí. Mú wọn lọ́tàá pé wọ́n ló kọ tó o bá pè wọ́n èmi mọ̀
èmi mọ̀ wípé ibi tá a dé yìí final stage la dé, mo sọ́njú ni mo ní final stage la dé yìí, mo ti sọ sẹ́yìn mo ní final stage la wà yìí, final stage. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthara fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Bọ́dá kan béèrè nọ́mbà mi kí n tó gbàgbé torí èmi sì ń kọ́ntínú ọ̀rọ̀ lọ báyìí náà, kí n sáré fi nọ́mbà yẹn kalẹ̀ náà kí n tó gbàgbé. Ẹ má pè, ẹ bá ti pè jù sórí nọ́mbà yẹn yóò kù 1% ni ló wà lórí ẹ̀. After program ni nọ́mbà yẹn wà fún. Bàbá Akéwùgbà Gold. Mo rò bí pé bàbá yẹn ó betray wa. Wallahi lazim. Torí ẹ̀ èmi jẹ́yàn ká kó mọ́ study nǹkan o. Mo wò pé ṣebí bàbá yẹn ṣe bẹ̀rẹ̀. Bàbá yẹn ta pé wọ́n jọ wà rí. Wọ́n jọ wà rí. Wọ́n wá sí bàbá yẹn ò ní padà betray wa. Mo yà ń wò wọ́n. Àmọ́ mo wá rí pé kàkà kí bàbá yẹn betray. Bàbá yẹn ń dúró nídùú pé àní ti Ọlọ́run ọba ní ó ṣe. Bàbá yẹn ló wá la ọ̀nà. Tóní kálukú wá ń rójú ọ̀nà. Tóní kálukú wá ń rí ojú ọ̀nà nílẹ̀. Gbogbo àwọn tá máa ń pè lájá dúdú yìí sìn. Ajá dúdú mà lórúkọ wa ẹ mọ̀. Mo rò bí pa á ti mọ̀ dájọ́ funfun lójú yín báyìí. Ọlọ́run dákun jàre, ẹ má tanra yín. Ẹ má dètè. Ẹ má dètè. Ẹ má tanra yín. Ẹ má parọ́ fún yín. Àmẹ́mi mọ̀ pé tọ́lọ́run bá ṣe tán tó bá sọ pé òun mú èèyàn. Ẹgbẹgbẹ̀rún ètè ọmọ èèyàn ò dáṣẹ́ Ọlọ́run bá dúró. Kò dẹ̀ ní kó má mú ẹni tí Ọlọ́run bá mi ò mú. Kò ní ó mọ̀ mú. Ìwọ tínú rẹ máa ń dùn níjọ́ tó o bá gbọ́ pé wọ́n fẹ́ gbéyàn lọ sílé ẹjọ́. Ìwọ tínú rẹ máa ń dùn níjọ́ tó o bá gbọ́ pé èèyàn kan fẹ́ wọ court. Yóò ṣe wá di pé ilé ẹjọ́ tínú rẹ máa ń dùn ni wípé wọ́n fẹ́ gbéyàn kan lọ. Ó ṣe wá gbọ́ pé wọ́n fẹ́ gbé wọ lọ kó a máa sákàkiri kó má yọjú. Tí wọ́n náà sì gbéyàn kan lọ ilé ẹjọ́. Kí ló dé tá pé nǹkan tí wọ́n mọ̀ pé ò lè gbà, kí ló dé tó fi ná ní lọ́mọlàkejì rẹ̀? Ṣé Islam ni yìí ni? Ṣé Mùsùlùmí ni yìí ni? Ẹ jẹ́ á sọ òdodo ọ̀rọ̀. Ṣé Islam ni yìí ni? Ṣé Islam là ń ṣe òní? Ṣé Islam ni ká pè yìí ni? Ṣé ìwà Mùsùlùmí ni yìí ni? Àmọ́ ń bẹ inú àwọn ẹlòmíì tó yẹ pé ọ̀rọ̀ yìí ò ní yé wọn. Èyí tí wọ́n wá parọ́ mọ́ ni pé torí pé mo ní ká mọ́ ṣẹbọ mọ́ ni. Jalla man la yamutu. Kò ní dáa fún gbogbo àfáà tó bá ní ká mọ́ ṣẹbọ. Ẹ dákun torí t'Ọlọ́run. Tàbá tí àdá kan gbogbo àfáà tó bá jáde pé ó yẹ ẹbọ ní kẹ́ mọ́ ṣe o, ẹ bá mi kà fún wọn. Bismillahir Rahmanir Rahim. Tabbat yada abi lahabi wa tabba. Ma aghna anhu maluhu wa ma kasaba. Sayasla naran zata lahabi wa imra'atuhu hammalata al-hatab. Fi jidiha hablum min masad. Tí mo fi lè kẹ́ eléyìí, ó yẹ kó lè mọ̀ wípé ọ̀rọ̀ pé mo ní ká mọ́ ṣẹbọ mọ́ ni kò jẹ́ níwò. Ọ̀rọ̀ tí ò lálàáfíà, ọ̀rọ̀ tí ò ta lẹ́nu, ọ̀rọ̀ tí ò ṣe é gbọ́, ọ̀rọ̀ tí ẹ gbọ́dọ̀ gbé dọ́dọ̀ ní làákàyè. Bọ́dà kan wọ́n ní show us your mosque too. Mọ́ṣáláṣí mi rèé o. Àwa ní mọ́ṣáláṣí o. Òun lè léyìí o. Igbó ti kún mọ́ o. Ẹ̀yin tẹ́ wá sọ pé show us your mosque too. Ẹ̀yin náà mówó tá a fi kàn wá. Sahada, show us your mosque. Sahada, show us your mosque. Sahada, show mọ́ṣáláṣí mo wà yìí o. Sahada, show us your mosque. Mọ́ṣáláṣí lẹ wà yìí. Yay! Sahada, show us your mosque. Mọ́ṣáláṣí la wà yìí. Mo ń bọ̀ wá síbi yìí òní. Gbogbo ẹni tẹ́ mọ́ ń gbọ́ mọ́ṣáláṣí tá à ní rí mọ́ṣáláṣí. Mo ń bọ̀ wá. Àmọ́ yìnyín náà kàtúlẹ̀ ọ̀kọ̀ọ̀kan. A ní ká sinmi díẹ̀ ni. A ní ká ṣe giveaway fún wa. Wọ́n ní ṣe giveaway. Mo ń bọ̀ àwọn èèyàn ti fẹ́ sọ kínní. Ìdí mọ́jọ ó bàjẹ́ mo wà. Ìdí mọ́jọ ó bàjẹ́ mo wà. Gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ mọ́jọ ó bàjẹ́ tẹ̀ ń bẹ online. Ìdí mọ́jọ ó bàjẹ́ mo wà. Nàìjíríà sì máa dùn. Ẹ fọkàn balẹ̀. Ráìsì tá à ń rà ní 70,000. Á padà máa rà ní 25,000. Ẹ fọkàn balẹ̀. Nàìjíríà sì máa dùn.
ìdí mọ́jọ́ ó bàjẹ́ la wà. ìdí mọ́jọ́ èwo nínú yín ni ò mú ìjayà lọ sílé ẹjọ́ tó fi wá di wàhálà tó di? Èwo nínú yín? Èwo nínú yín? So ẹ wá wo ọ̀rọ̀ ẹlẹ́bọdé kò fún àṣẹ náà fẹ́ rojọ́ fún láyé wọ́n ní wọ́n á sáré lọ gbá iwájú torí pa ní kọ́ máa ń ṣẹbọ mọ́ ni àwọn àfáà tó máa ń gé orí èèyàn torí pa bá wọn yẹ pé kọ́ máa ń ṣe jálàbí mọ́ ká máa parọ́ fáwọn èèyàn mọ́ ká máa gba àwọn èèyàn mọ́ ká máa ṣe kinní kan mọ́ torí ẹ̀ náà fi kógun tiwa torí ẹ̀ náà fi ń bá wa jà torí ẹ̀ náà fi ń ṣe kinní kan ṣe mọ̀ wọ́n ti lọ ojú bẹ́gíbẹ́gí fáwọn èèyàn níjọ́ táwọn èèyàn bá àwọn èèyàn náà wá bínú wọn wá dìde pé ìyẹn ní ká má ṣe nǹkan tí ò dáa mọ́ ẹ̀dẹ̀ fẹ́ pa ẹ̀dẹ̀ ń bá fa wàhálà ẹ̀dẹ̀ ṣe kinní ṣe mọ̀ pé ẹjọ́ bẹ́gíbẹ́gí lóró àwọn èèyàn náà wá áàtì lórí irú ẹjọ́ bẹ́gíbẹ́gí yẹn wọn ò ní mọ̀ pé nǹkan tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ táwọn pọ̀ ju èje lọ that is means pé uncountable ni tó pé a sọ pé ń bẹ lẹ́yìn èje a ní ó ju èje lọ òwe Yorùbá mọ̀jọ́ dàrú ẹ lọ ó ju èje lọ uncountable ní àlè ká tán. So bí mo ṣe ń bọ́ ọ̀rọ̀ yẹn bọ̀ láì ní da ọ̀rọ̀ rú láì ní gbé orí ọ̀rọ̀ láì ní gbé sí ẹsẹ̀ ọ̀rọ̀ láì wá ní gbé ẹsẹ̀ ọ̀rọ̀ láì ní gbé sí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àyànjú ẹ̀ ojú àfọ̀nfọ́ tán kí náà kó máa ń dálẹ̀ yánkẹ́ ẹ̀ mọ̀wé ni kí ló máa ń dálẹ̀ ìjàre ó fọ ojú ó fọ́tán náà ni ojú àfọ̀nfọ́tán ìjà ní dálẹ̀ tí ẹ bá ti ọwọ́ ìjayà bọ inú ìwé òfin Nàìjíríà kan wá ka òfin sí létí ní section 105 Nigeria Constitution 1990 kìíní kan 1999 tẹ́ ẹ bá ti lè ká sí létí ojú àfọ̀nfọ́tán ni o. Ojú àfọ̀nfọ́tán ni o. Ibi tí mo ń lọ gan nìyẹn. Ojú àfọ̀nfọ́tán ni o. Ojú àfọ̀nfọ́tán ni o. A ní kó sun ẹ̀wọ̀n. Èmi ò gbàdúrà kó sun ẹ̀wọ̀n. Àmọ́ ẹ fà á dé ilé ẹjọ́. Àní kó tọwọ́ bọ ìwé àbí tó bá ti tọwọ́ bọ ìwé ṣé ẹ mọ̀ dí tẹ́mi fi ní kó tọwọ́ bọ ìwé ẹ jẹ́ kí n sọ dí. Ìdí tí mo ní kó fi tọwọ́ bọ ìwé òun ní pé nǹkan mẹ́ta kan bẹ. Ẹ̀yin ọmọ ẹgbẹ́ mọ́jọ́ ó bàjẹ́ ẹ̀yin ìyá wa bàbá wa ẹ̀yin ẹgbẹ́ mọ́jọ́ ó bàjẹ́. Àbí ìdí mọ́jọ́ ó bàjẹ́ lẹ́wà àbí ìdí mọ́jọ́ ó bàjẹ́ kọ́ lẹ́wà ni gbogbo àwọn tá a bá wà nídìí mọ́jọ́ ó bàjẹ́ ọmọ ẹgbẹ́ mọ́jọ́ ó bàjẹ́ ni wá a fẹ́ kí Islam bàjẹ́ a fẹ́ kórúkọ àwọn ẹni eré bàjẹ́ a fẹ́ jẹ́ kí wọ́n máa wo Islam ní fọ́tò tí ò dáa níta pé ẹ má bà Islam jẹ́ làwa fi jẹ́ ọmọ ẹgbẹ́ mọ́jọ́ ó bàjẹ́ nínú Islam Nàìjíríà sì máa dùn. Bọ́dà Rashidi yìí Abọ́lábí ọmọ ń tẹ̀lé máa yẹ gan. Ó yẹ ẹ pè wọlé àmọ́ kí n tó lọ síbi pé ẹ pè wọlé nǹkan mẹ́ta kan ń bẹ tó jẹ́ wípé tí ẹ bá gbìyànjú kẹ́ ẹ tọwọ́ ẹ bọ ìwé kẹ́ ẹ tọwọ́ rẹ̀ bọ ìwé àwọn nǹkan mẹ́ta yóò padà ṣẹlẹ̀ tẹ́ ẹ bá fẹ́ jẹ́ ká nísinmi nílẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá fẹ́ ká nísinmi nǹkan mẹ́ta kan bẹ tó jẹ́ pé òun lẹ gbọ́dọ̀ ṣe tí ó jẹ́ ká nísinmi nílẹ̀ Yorùbá. Àkọ́kọ́ ń bẹ Alhaji wa Muhammad Abubakar bàbá ẹ káàbọ̀.
àkọ́kọ́ ńbẹ̀ nínú nǹkan mẹ́ta yìí ó ní wípé tẹ́ ẹ bá mú dé kóòtù ẹ má wojú rẹ̀ lójú ẹni pé ẹ ṣe láàánú. Àkọ́kọ́ ńbẹ̀ nù ni ẹ má ṣàánú ọ̀tá yín o, ẹ mọ̀ ọ̀tá yín lọ́tá o. Gbogbo ẹni tí ó bá ga láyé yóò mọ̀ ọ̀tá rẹ̀ lọ́tá. Lára nǹkan mẹ́ta tí ń bẹ nù ni àmọ́ sọ láì mọ̀ èmi gbogbo àwọn hadisi rẹ̀ àṣìyà nìyà. Alhadisu li iftikari tá bá ti jáde àmọ́ mú wá náà ní nǹkan mẹ́jọ kan bẹ, nǹkan méje kan bẹ, nǹkan mọ́kànlá kan bẹ, nǹkan ṣẹbẹ́ kan láti múlẹ̀ yìí. Love you too, brother Shakiru Abusa Oshala. Màá pè yín tá bá ṣe tán. Ọ̀rọ̀ Ramadan mo fẹ́ bá yín sọ. Ọ̀rọ̀ Ramadan mo fẹ́ bá yín sọ. Bẹ́ẹ̀ ṣe lọ́dún tó lọ. Èmi ò ní síkírìtì, èmi ò sọ ń ta gbàgbà náà. Naam, bàbá wa àwọn ọmọ Abubakar àwọn olólùfẹ́ Ọlọ́run nǹkan kò ní ṣe yìí o. Naam, nǹkan mẹ́ta tí ń bẹ má fojú rẹ̀ wọ̀tá rẹ̀ o, jìnnà sọ́tá rẹ̀. Ẹ mú dé ilé ẹjọ́, tẹ́ ẹ bá mú dé ilé ẹjọ́, ẹjọ́ tọwọ́ bọ ìwé. Ẹjọ́ tọwọ́ bọ ìwé nítorí kí ni yóò fi tọwọ́ bọ ìwé. Ẹlẹ́ẹ̀kejì ni pé tí ò bá tọwọ́ bọ ìwé ń padà bọ̀ wá. Tí ò bá tọwọ́ bọ ìwé nítorí wípé ẹni tá à ń sọ yìí ẹ bá ń bí iṣẹ́ wo ní í ṣe. Ẹni tó wà lórí net tó yẹ pé kó yàkàyàkẹ́lẹ̀ kó rí àwọn èrò kó wá sọ pé a fẹ́ ṣe kinní kan káwọn èèyàn rẹ̀ sì kún lọ́wọ́, àwọn olólùfẹ́ rẹ̀ ká kún lọ́wọ́. Ókè, ní ìjọ tí ò bá tọwọ́ bọ ìwé tó bá sọ pé òun ti gbọ́, tó bá padà wá tó bá rí fídíò èèyàn kan bó rọ́wọ́ èèyàn kan yóò wá jáde yóò sọ pé ojú ti ń bẹ̀rẹ̀ o, mọ̀ ń bẹ̀rẹ̀ lélẹ́yìí o, tí n bá tún sọ ẹ sọ pé mo tún ti dé o, ẹ sọ pé kinní kan tún ti dé o, ẹ mọ̀ pé tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín mi ò ní gbà o. Ọlápò kò tọ́ bọ̀wé ló fi ń jáde ni ó fi máa sọ kinní o lẹ́yìn ọdún kan. Ọlápò kò tọ́ bọ̀wé ni ó fi jáde ni ó fi máa tún máa bragado lẹ́yìn ọdún kan. Ọlápò kò tọ́ bọ̀wé yóò fi máa ṣe lẹ́ńbẹ́lẹ́ńbẹ́ lẹ́yìn ọdún kan. Yóò máa ṣe bíi pé bóyá máa pe bàbá kinní sí, máa pe aláàjì kinní sí, máa pe aláàjì sàràbọ̀, máa pe aláàjì àgbọ́wá, máa pe aláàjì ìmọ̀ta, máa pe aláàjì ṣìmáwá, máa pe aláàjì kiri kan. Tó kò tọ́ bọ̀wé tí ò tẹ́ ẹ̀ bá ti mu nínú nǹkan ẹlẹ́ẹ̀kejì tí ò bá ti tọ́ bọ̀wé ń bọ̀ wá gé wa jẹ o. Ń bọ̀ wá gé wa jẹ o. Ẹlẹ́ẹ̀kẹta ìwé náà láti sọ yìí. Nǹkan tá a kàn jòkó tá a mọ̀ rorí sí nǹkan mẹ́ta. Ìbẹ̀lẹ̀ kẹta mo fẹ́ sọ yìí. Ẹ̀já mọ̀ bò wá ká mọ̀ bora wa láṣìírí. Ẹ̀já mọ̀ bora wa láṣìírí. Ẹ̀já mọ̀ bora wa láṣìírí. Nǹkan lẹ́ẹ̀kẹta tí ń bẹ nínú nǹkan lẹ́ẹ̀kẹta tí gbogbo wa náà á mú tá a fi ṣàríkọ́gbọ́n ó ní pé tí ẹ bá tọwọ́ rẹ̀ bọlẹ̀ pátápátá yóò ní àwọn ọmọọṣẹ́. Ọ̀tá yín ò ní àwọn ọmọọṣẹ́. Tí ẹ bá ti mú ọ̀tá yín kẹ́ ẹ tètè mú kẹ́ ẹ fi jẹ́ òfin yóò láwọn ọmọọṣẹ́ o. Tó bá padà wá yá tóun bá wọlẹ̀ àwọn ọmọ yẹn á rò bíi pé ṣe bóun ṣe ó dẹ̀ jẹ lọ orí owó ń bẹ̀ orí ẹjẹ́ káà náà bẹ̀rẹ̀. Tí ẹ bá ti kàn ìyá apá ẹ̀ ìdí mọ́jọ́ ó bàjẹ́ mo wà o. Gbogbo ẹ̀yin bàbá wa ìyá wa nínú ẹ̀sìn Ọlọ́run jẹ́ arí yín pẹ̀ o, orí ibò ní jẹ́ ti yín o. Ìdí mọ́jọ́ ó bàjẹ́ mo wà o. Tẹ́ ẹ bá ti mú kẹ́ ẹ kàn ìyá apá ẹ̀ kẹ́ ẹ tètè kàn ìyá apá ẹ̀.
yóò láwọn ọmọọṣẹ́ o tó bá dẹ̀ ní